Ó lágbára o. Ayé ti di ayé èèbó. Láwọn fojú egbò àti fi ń tẹ̀lẹ̀. Kò sóhun tí a lè dáwò mọ́ pàápàá. Àwa olóṣèré gan-an a lè pé ọ̀rọ̀ yìí bá wí jù. Ọ̀pọ̀lọpọ̀ àwa múlùdùn bẹ́ẹ̀ pé n tá à ń ṣe a kọ́ àwọn èèyàn lọ́gbọ́n rárá, a kàn ń ṣe ni a rí nǹkan kan mú jáde ńbẹ̀ fúnra lára wa. Ayéjọ́ àná nígbà tí àwọn bàbá wa ń ṣe eré orí ìtàgé tí wọ́n ń ṣe fíìmù àbí tíátà kí wọ́n mọ̀ọ́mọ̀ ń bẹ̀rù àwọn àgbà o. Wọ́n bẹ̀rù àgbà gan-an ṣùgbọ́n láyé òde òní àgbà tá a fi ń ta yín lọ́pọ̀lọpọ̀ gan fi ń lo ọkọ̀ tó ń pè ní star. Bẹ́ẹ̀ mi ò bá sọ̀ sí àgbà bẹ́ẹ̀ kó sọ̀ sí ẹran tó ń fún lóúnjẹ inú ò ní dùn. Àkọ́ á máa wo pé òun tí ì lóko àwa máa wá bí ó ṣe rí àgbàlagbà kan tó lóko tí ó ta yín sí nu kó bú olórí orílẹ̀-èdè nu kó bú òṣèré ńlá kan tó lóko tó jẹ́ àgbàlagbà kò ní wo ọjọ́ orí tiẹ̀ pé kó tó di pẹ́ ní ìdé ipò tó wà yìí kó tó lóko tó ní ìkòkò rẹ̀ tó máa ń jata ọmọ ti la iná tó pọ̀ kọjá àwíṣẹ́ Sunday Àgbàyẹ Jagele lórúkọ tèmi jẹ́ àwíṣẹ́ tàgé lórúkọ tèmi Kakanfò pèdèpèdè ọmọ olójúdó gangan ọmọ Odùduwà màmá gbọ́dọ̀ kúrò ṣe. Mo tí mo fẹ́ sọ lójú òpó yìí ni pé lórí ọmọbìnrin kan òṣèré Nollywood àbí plywood ni wọ́n pè wọ́n yé òun ti ẹ̀ pé kan ẹ̀mí tójú tíátà tó jẹ́ òṣèré náà ló wò sùnsùn nígbà tí ẹ̀kan bá póòsì nǹkan sórí Instagram péèjì tiẹ̀ òun ló mọ nǹkan tó wù kó tó lè ṣe lójú péèjì tiẹ̀ àwọn iléèbó ti fún wa láàyè pé ṣé bó ṣe wù ọ́ lójú òpó tiẹ̀ tí ẹ bá ṣe lójú òpó tó bá pé lójú òpó tó ṣe pé kò tẹ́ ẹ lọ́rùn kúrò ń bẹ̀ nǹkan tó bá sọ tó bá tẹ́ ẹ lọ́rùn lọ bò míì ṣùgbọ́n ẹlòmíì ní tí ó máa ṣọ́kiri pé yóò máa wá bí ó ṣe fi ẹnìkan gòkè tí ó wà lóko ó máa sọ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn abẹ́bẹ́ lómi tó bá rìn ìhòòhò àbí tí wọ́n bá lò pọ̀ ẹ má rò pé ogun náà jọpá gbúdọ̀ ṣàánú ẹlòmíì inú wọn fẹ́ fi gbó kọ ni ẹlòmíì ti wọnú ẹgbẹ́ tó pé ẹgbẹ́ yìí ní kọ́ lọ dán kankan wò tábà tí wọ́n ní kọ́ lọ dán òkú wọn ò ní bẹ̀rù nǹkan tí ó tẹ̀yìn ẹ̀ jáde mo ṣe fẹ́ wá sọ́dọ̀ ọmọdébìnrin kan tí wọ́n pè ní Kehinde Akinnusi àbí Akinnusi Kehinde ọmọdébìnrin òṣèré onítíátà ni wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lọ sójú òpó kan ó wá mú ọ̀rọ̀ Sunday Igboho tó sọ èbó tiẹ̀ jẹ́jẹ́ wá ní bàbá yìí ń dákú dájí níbi èbó ṣó dáa bẹ́ẹ̀ ṣá kí ọmọ kan wò sọ pé àgbàlagbà ń dákú dájí èbó wá jẹ́ gẹ́gẹ́ bí èdè ìlú Sunday Igboho bí Sunday Igboho wá sì sọ èbó bó ti wù kó ṣe mọ́ sọ tó ẹ̀ ṣe filẹ̀ sí tiẹ̀ wọ́n lọ sọ pé bàbá bẹ́ẹ̀ bá pẹ̀lẹ́ sọ èbó èwo lẹ fi ń dákú dájí ẹ̀pọ̀rọ̀ tó pé ó kọjá àyè ní lẹ́nu ọmọdébìnrin táwọn sọ méjì sí ni bàbá ti wọ ọjọ́ orí ẹ̀ bàbá gé ọjọ́ orí Sunday Igboho síbẹ̀ ọ̀nà bíi méjì ó lè ṣe kó má ti kọ́ ọ̀nà kan ń bẹ́ o ẹ wá wo ìrìn àjò sí Sunday Igboho ti rìn olóyè Sunday Igboho oògùn fún alára rẹ̀ okùn ogun ẹ wọ́n ọjọ́ tẹ̀yìn tí ń fẹnu gbàṣẹ tó ti fẹnu jàtà tó ti fẹnu sọ̀rọ̀ ṣíṣe kan tó ti ń fẹnu kan àwọn àfọ̀ṣẹ àwọn kankan míì tó yẹ kó lágbára nígbà Sunday Igboho wà dáhùn ẹ wo ìdáhùn tó dáhùn ni pé bí ògo ọmọdébìnrin yóò ṣe máa dákú dájìrì ó tẹ̀wé sọ́nà ògo ẹ̀ ò ní kan òkè mọ́ láéláé èmi bẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbẹ̀dẹ̀ pé ẹ bá súnmọ́ olóyè Sunday Igboho kó dákun tó lọ kó wo ti Kúnlé Abiyamọ kó wo ti ìyá àti bàbá tó bí ọmọ ẹ̀ kó wo ti àwọn àgbààgbà nínú tíátà kó wo ti ọjọ́ orí kó wo ti ipò tó ń wà pé ipò ńlá nílẹ̀ Yorùbá yìí Sunday Igboho olóyè Sunday Igboho ẹ dákun ẹ má bínú ẹjọ́ ìjìbù rẹ ẹ má ro débẹ̀ lórí tẹ́ sọ yìí má jẹ́ káwọn onílẹ̀ ó rọ̀ mọ́ ẹ dákun tó rọlọ́run èmi bá sọ fún ẹ pé ó bá súnmọ́ Kehinde Akinnusi àbí Akinnusi Kehinde tó jẹ́ òṣèré yìí ibi ọjọ́ ìbí ọlọ́jọ́ ìbí ló ti lọ sọ̀rọ̀ yìí ibi ọjọ́ ìbí lọ́lá ìdíjẹ́ ibi ọjọ́ ìbí lọ́lá ìdíjẹ́ ló ti sọ̀rọ̀ yìí ẹni kò ti yà túnbá o
ó tún bá o àwọn tí ń bẹ́ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ẹ̀rín pọ̀ gan-an ọlọ́mọ ẹ̀kọ́ ògo wọ́n dògo lẹ́lẹ̀ o ògo rẹ̀ ò ní dògo lẹ́lẹ̀ o wọ́n ní ògo àtàmálògo èèyàn ń dákú dájí kò ní gbé amọ́lá lẹ́nu ó tẹ̀tù sọ débẹ̀ pé ògo ìgan ò ní pé ó mọ òkú tó bá ń bá mu ni ẹ dákun bàbá lóye Sunday Igboho ẹ má bínú ẹ má bínú ẹ má bínú kí arábìnrin kó gbìyànjú òun lẹ́mìí bíi ti àgbà kan tó sọ̀rọ̀ sáwọn ọba o ibi tó òun sì dé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni o òun ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni o mo ń bẹ̀bẹ̀ mo tún bẹ̀bẹ̀ àti bá súnmọ́ ọmọbìnrin ẹ sọ fún un ẹni kó má fi ṣe ìgbéraga kó tètè yá lọ sórí péèjì àbí orí Instagram àbí orí èyí tí ìbáwò kó ṣe tó ti lè kan Sunday Igboho lá kíákíá kọ́ lọ bẹ̀ pé bàbá mo tọrọ àforíjì èmi ò ní sọjú bẹ́ẹ̀ o kọ́ lọ tọrọ àforíjì lọ́dọ̀ olóyè Sunday Igboho ẹ mọ̀ pé àkúfọ́ ìgò tó dó tìkaratìkara ni àkúfọ́ ìgò tó dó tìkaratìkara yóò ti yí àwọn èèyàn ẹni tó fi ilé fọ̀nà lẹ̀ tó ń bẹ lẹ́yìn odi ṣé àpé pẹ̀lú ìkanra lọ́wà ohun tó bá sì sọ ńgbà míì ó lè bọ́ sápò òbínú àwọn olú ayé o ó lọ bọ́ sápò òbínú àwọn tó láyé o olóyè Sunday Igboho ẹ dákun ẹ má bínú ọmọdé kọjá àyè rẹ̀ lóòótọ́ ẹ má bínú èmi bẹ̀ yín ni o ló kọ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ló kọ àwọn olókọ níṣẹ́ tíátà ló kọ àwọn amúlùdùn pátá ló kọ àwọn tó pé ó nífẹ̀ẹ́ àwọn amúlùdùn mo bẹ̀ yín ẹ dáríjì ẹ yí ọ̀rọ̀ ẹni yẹn padà lágbá Ọlọ́run ẹ má jẹ́ kó ògo rẹ̀ dákú ògo rẹ̀ ní dákú ògo rẹ̀ ní kú ògo rẹ̀ ní kú mo bẹ̀ yín tó Ọlọ́run olóyè Sunday Igboho ẹ má bínú Akinnusi Kehinde Akinnusi lọ ṣe àtúnṣe lọ bẹ̀ Sunday Igboho kí ọjọ́ tó pẹ́ jù àwíṣẹ Sunday Àgbáyé Jágédégbò lórúkọ tèmi jẹ́ ẹ dákun ẹ máa bá mi tì síwájú ẹ share ẹ like ẹ sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ káwọn èèyàn gbọ́ ẹjọ́ tàn lọ́dọ̀ wọn ẹ ṣé o. ìwé ìròyìn Bíńdì Oòduà.